Photography ní èdè Yorùbá. Ìgbà tá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa yìí a ṣàlàyé fún yín pé photography jẹ́ yíya àwòrán pẹ̀lú ìmọ́lẹ̀. Àkórí ẹ̀kọ́ wa òun là ń pè ní exposure triangle. Exposure triangle yìí òun là ń pè ní àrò mẹ́ta tí kì í dọbẹ̀ nù. Àwọn àrò mẹ́ta yìí òun la fi mọ iye iná tó máa wọnú ayàwòrán wa. Photography ní èdè Yorùbá. Ẹ káàbọ̀ padà. Kí n tó tẹ̀síwájú, kí ni nǹkan tá à ń pè ní exposure gangan? Iye iná tó wọnú ayàwòrán yẹn. Tí iná ò bá tó dáadáa, òun là ń pè ní underexposed. Tẹ́ bá ya àwòrán bẹ́ẹ̀ yẹn, ẹ máa rí pé ẹni tó dúdú ó wá tún dúdú sí ẹ rójú ẹ̀ dáadáa. Àbí nǹkan tó funfun kẹ́ á máa rí bí nǹkan tó dúdú. Nǹkan tó fà á ni pé iná tó wọnú ayàwòrán yín, gẹ́gẹ́ bí mo sọ fún yín pé photography òun ni yíya àwòrán pẹ̀lú ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ tẹ́ fẹ́ fi ya àwòrán náà òun ni pé kò tó, òun la fi ń pè ní underexposed. Tí iná tó bá wọnú kámẹ́rà yín tó bá ti pọ̀ jù, òun là ń pè ní overexposed. That is overexposed, òun là ń pè ní overexposure. Ṣùgbọ́n tó bá jẹ́ pé iye iná tó nílò láti ya àwòrán náà lẹ fi sínú ayàwòrán yín, òun la máa pè ní well exposed. Photography ní èdè Yorùbá. Bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì tí ó máa jẹ́ kí àlàyé tí n fẹ́ ṣe kó yé yín dáadáa. Òun là ń pè ní camera sensor. Camera sensor yẹn gangan òun ni nǹkan tó ń gbé inú kámẹ́rà yín tó ń ya àwọn àwòrán yẹn, òun ló ń gbaná sára. Kò ń ṣe gbogbo èyí tẹ́ rí, gbogbo nǹkan tó ara lásán ni gbogbo àwọn èyí tẹ́ rí yẹn. Nǹkan tó ń ṣiṣẹ́ pẹ̀lú iná gangan inú ayàwòrán yín ló wà, máa fi wọ̀nyí ká tó ṣe tán. Kí la wọ́n ń pè ní exposure triangle? Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín, mo lóhùn ní àrò mẹ́ta. Tẹ́ bá ń gbọ́ triangle, igun mẹ́ta ló máa ń ní. Àkọ́kọ́ nú exposure triangle yìí òun là ń pè ní ISO, tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí International Standard Organization. Ìkejì là ń pè ní aperture. Ìkẹta là ń pè ní shutter speed. Photography ní èdè Yorùbá. Kí ni ISO? ISO yìí òun ló ń sọ fún wa bí sensor wa bó ṣe lè gbaná sára. Tẹ́ bá yá ISO yín lọ sókè, ẹ̀ ń sọ fún sensor yín pé ó yá túraká gbaná yìí sára dáadáa. Tẹ́ bá ṣe ń gbé wá sílẹ̀, òun lẹ sọ pé kó gbaná yẹn sára níwọ̀nba. Gbígba iná sára sensor yẹn òun làwọn èèyàn ń pè ní sensitivity. Tá bá ń sọ̀rọ̀ nípa ISO, à ń sọ̀rọ̀ nípa camera sensitivity to light. Bí camera sensor wa bó ṣe lè gba iná sára òun là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Tẹ́ bá ń yí ISO yín lọ sókè jù, ẹ̀ ń fa wàhálà sínú àwòrán tẹ́ fẹ́ yà ni. Nítorí pé ó ní nǹkan tá à ń pè ní noise. Noise yẹn ni àwọn nǹkan tó yẹ pé kò ní jẹ́ ká rí nǹkan tá bá ya nǹkan bó jẹ́ ká rí, àní rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń wo ìsìn máa máa fi wọ̀nyí kẹ́ bá lè máa rí nǹkan tí mò ń pè ní noise. Kíní yẹn ó máa ṣe bá oríṣiríṣi àwọ̀ á ṣe sójú àwòrán yín, kò ní jẹ́ kí nǹkan tẹ́ fẹ́ yà kò ní jẹ́ kó rí bó ṣe jẹ́ kó rí. Kí ló fà á? Nítorí pé ẹ ti yí ISO yín, ẹ ti yí lọ sókè jù. Photography ní èdè Yorùbá. Oríṣiríṣi olùkọ́ ló lè sọ nǹkan tó mọ̀ nípa ISO fún yín. Ṣùgbọ́n ìyànjú tí mo máa gbà yín ni pé nígbàkúgbà tẹ́ bá fẹ́ ya àwòrán ní ìta, ní ojúmọ́, níbi tí iná wà, tí òòrùn ràn, tí gbogbo nǹkan mọ́lẹ̀ dáadáa, ẹ rí dájú pé ISO yín ó wà ní èyí tó kéré jù. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa wà ní 100. Ẹ rí dájú pé ẹ yí lọ sókè ju 100 lọ. Tẹ́ bá wà ní ìta gbangba ní ọ̀sán, bóyá òòrùn ràn ni o, àbí ẹ rí pé bẹ́ẹ̀ ṣáà mọ́lẹ̀ dáadáa, ẹ má lè kó kọjá 100. Bó jẹ́ wá ní àsìkò kan àbí ìgbà mìíràn tó yẹ pé wá ń ya àwòrán nínú ilé, ní máa gbà yín níyànjú wípé kẹ́ má kọjá
400 àbí 800 tí iná tó bá nù léyẹ tí ò bá tó ẹ lo nǹkan tá à ń pè ní speed light yẹn náà tó bá dìgbà a máa ṣàlàyé fún yín oríṣiríṣi iná àti bá ṣe lè lò a máa ṣàlàyé fún yín. Photography ní èdè Yorùbá. tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ tún bá mi pàdé. Photography ní èdè Yorùbá.